Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde lẹ́nu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa kálọ o. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní di. Emmanuel Olúwatómọ̀ ọmọ Ajíbádé ní orúkọ títí èmi o. Ìròyìn tí mo mú wá fún yín lónìí ni mọ̀nàmọ́ná pa obìnrin aláboyún kan àti ìyá tó ń fọ́mọ lọ́yàn ní Bauchi. Ìròyìn rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìròyìn tó bani lẹ́rù ti dé láti ìpínlẹ̀ Bauchi níbi tí mọ̀nàmọ́ná ti pa obìnrin aboyún kan àti ìyá kan tó ń fọ́mọ lọ́yàn. Ìṣẹ̀lẹ̀ náà ti fa ìbànújẹ́ láàárín àwọn ará agbègbè náà tí wọ́n sì ń ṣàníyàn nípa ewu mọ̀nàmọ́ná, pàápàá nígbà tí òjò àti àrá bá ń sán. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, àwọn obìnrin méjèèjì ni mọ̀nàmọ́ná kọlù ní Bauchi. Àwọn amòye nípa ààbò náà máa ń gba àwọn ènìyàn nímọ̀ràn pé kí wọ́n má ṣe dúró síta lábẹ́ igi, kí wọ́n sì yẹra fún àwọn ibi tí ó ṣí lè nígbà tí mọ̀nàmọ́ná bá ń kọ. Wọ́n tún gba àwọn ènìyàn nímọ̀ràn pé kí wọ́n má ṣe dúró nítòsí àwọn ohun èlò irin tàbí àwọn ibi tí omi wà nígbà àrá àti mọ̀nàmọ́ná. Fún àwọn tó bá wà ní inú ilé, ó ṣe pàtàkì láti yàgò fún lílo àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná tí kò ṣe pàtàkì nígbà ìjì líle. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Bauchi yìí tún jẹ́ ìránnilétí pé ààbò nígbà ọjọ́ búburú kò yẹ kí a fojú kékeré sí. Ikú obìnrin aboyún jẹ́ ohun tó dùnni gan nítorí pé ó kan ìyá àti ọmọ tí ó ń gbé nínú rẹ̀. Bákan náà, ikú ìyá tó ń fọ́mọ náà lọ́yàn tún jẹ́ ohun tí ó ń bani nínú jẹ́, pàápàá ọmọ kékeré tó nílò ìtọ́jú àti àbójútó rẹ̀. Àwọn ará ìlú náà ti fi ìbànújẹ́ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà nígbà tí àwọn ẹbí àti àwọn tó ń súnmọ́ àwọn obìnrin náà sì ń dojú kọ àkókò ìṣòro. Ìṣẹ̀lẹ̀ yìí ti tún mú kí àwọn ènìyàn máa rántí pé bí a ṣe ń rí àrá àti mọ̀nàmọ́ná nígbà òjò, a kò gbọdọ̀ kà wọ́n sí ohun tí kò léwu. Nígbà tí ojú ọjọ́ bá yí padà, ó yẹ kí àwọn ènìyàn tẹ̀lé ìkìlọ̀ àwọn aláṣẹ àti àwọn ilé-iṣẹ́ tó ń sọ àsọtẹ́lẹ̀ ojú ọjọ́. Tí àrá bá ń dún, ẹni tó bá wà níta yẹ kí ó wá ibi ààbò tó bójúmu. A tún gbọdọ̀ kọ́ àwọn ọmọ àti àwọn ará ilé wa nípa ohun tí wọ́n lè ṣe nígbà mọ̀nàmọ́ná kí wọ́n má bàa ṣe ohun tó lè fi ẹ̀mí wọn sínú ewu. Ní ìparí, ikú obìnrin aboyún àti ìyá tó ń fọ́mọ lọ́yàn nítorí mọ̀nàmọ́ná ní Bauchi jẹ́ ìròyìn tó bani nínú jẹ́ gan. Ó jẹ́ ìránnilétí fún gbogbo wa pé ààbò gbọdọ̀ jẹ́ ohun àkọ́kọ́ nígbà gbogbo, pàápàá ní àsìkò òjò àti ìjì. Ẹ jẹ́ ká máa ṣọ́ra fún kí a sì máa tẹ̀lé ìmọ̀ràn àwọn aláṣẹ wa nígbà tí òjò bá le. Ẹ ṣé báyìí ní àrìmọ̀ fún orí ìròyìn títí òní. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.